Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè aleluya o. Ìmọ̀mọ́ iná ní o dókítà ọmọ ọ̀dọ̀ àgbà. Ó ní mo tún dé lónìí o. Mo kí ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin tí Elédùmarè gbélé ayé lọ́wọ́. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà olúbíkí èyí tó kọ́ jáwé, mojúbà lọ́wọ́ Ṣẹ̀bíkí èyí tó kọ́ wa gbo. Mojúbà o. Ó kí ẹ̀yin àgbàlagbà. Ẹ ṣé tí ẹ fi ọkàn bá èmi dókítà ọmọ ọ̀dọ̀ àgbà lọ. Elédùmarè ọba kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀ o. Àní tẹsán àgbà mọ́lẹ̀. Àní tẹsán àgbà mọ́lẹ̀. Aráyé á máa yọ́nú sí wa ni o. Àní rí bínú ayé o. Àní rí bínú ọ̀tá o. Ẹ̀yin ènìyàn mi, ó tún wá lónìí mo bá yín mú iṣẹ́ kan wá ní òní. Iṣẹ́ náà là ń pè ní àtìró àwúre obìnrin. Tìró àwúre obìnrin. Bá ṣe mọ̀ tẹ́lẹ̀ pé mo ti fi ọ̀pọ̀lọpọ̀ bí ọṣẹ àwúre obìnrin, ìpara àwúre obìnrin tẹ́lẹ̀, ṣùgbọ́n mi ò tí mẹ́nuba onítìró rẹ̀. Lónìí mo wá láti wá fi tìró àwúre obìnrin kalẹ̀. Ẹ̀yin ènìyàn mi, bá ṣe mọ̀ wípé bí ṣe máa ń sọ wípé ilé ayé tá wà ìkà ò dọ́gba. Bóyí tó máa ń sọ wípé ohun tí oníkálùkù ń bá fà á ó sọ̀tọ̀tọ̀. Mo máa ń sọ wípé ibi tẹ́nìkan tí ń wá owó, ìbẹ̀lẹ̀ nìkan tí ń wá ìyàwó. Ẹlòmíràn lè ní owó lọ́wọ́ kó lẹ́sìn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n tí ìpèníjà obìnrin ó dé bá a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Elédùmarè ló mọ bó ṣe tó. Bàbá Elédùmarè bá wá tó fún wa, ẹ jẹ́ kí a bẹ̀ lọ pé ká mọ ara wa, ká fi mú ká fi tọ̀ǹtò padà pé àfẹ́ tí ò da èrè la fẹ́. Ọkùnrin tó bá lè tìró yìí sójú, obìnrin tí bá ti fojú kàn ó ti yí dandan. Wọn ò mọ gba tiẹ̀ ni, wọn ò mọ nífẹ̀ẹ́ ni, iṣẹ́ tó dájú ni. Obìnrin nìkan, ọkùnrin nìkan ló lè létí rẹ̀, kò sí fọ́bìnrin o. Tìró àwúre ọkùnrin ni, tìró àwúre obìnrin ni, kò sì ti tọkùnrin. Ọkùnrin ni ó lè sójú tóbìnrin ó fi nífẹ̀ẹ́ o. Torí ẹlòmíì ni mo bèrè wípé ṣé ọkùnrin náà lè sójú, rárá o. Èyí ti obìnrin, tóbìnrin máa padà fi kalẹ̀ náà tó bá yá. Ẹ̀yin ènìyàn mi, bá mi mú bẹ̀rẹ̀ yé kalẹ̀ kẹ́kọ̀ọ́ iṣẹ́ yìí kẹ́sì bẹ̀rẹ̀ sí ní ṣe. Tó bá yẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ subscribe sí YouTube channel yìí. Káyọ̀ náà lè mọ ní àǹfààní àwọn iṣẹ́ tí mo mú wá lóòrèkóòrè. Ẹ sì máa like iṣẹ́ yìí. Ẹ tún máa share rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. Báwo ni a lè ṣe iṣẹ́ tìró àwúre obìnrin tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Kí ni tí ẹ bá mi wá? Ẹ bá mi wá orí akọ aláǹgbà kan tó jẹ́ tòjọ́, tá pa lóòjọ́, tán bá yín gé orí ẹ níbi tẹ́ bá ti rà á, tẹ́ bá sì pa fúnra yín náà. Ẹ bá mi wá orí abo aláǹgbà kan náà, orí abo aláǹgbà kan náà, orí akọ aláǹgbà kan àti orí abo aláǹgbà kan. Àfòpiná, kòkòrò kan báyìí náà ń pè ní àfòpiná. Ẹ ti mọ kòkòrò náà bí a ti yẹn bá tan kẹlúkẹlú tó fẹ́ mọ fò tó fẹ́ pa náà, tó máa ń pè ní àfòpiná. Ẹ bá mi wá àfòmọ́ ọ̀pẹ, àfòmọ́ ọ̀pẹ. Ẹ sì bá mi wá ẹ̀wà, ẹ̀wà ẹyọ mẹ́ta, ẹ̀wà funfun ẹyọ mẹ́ta. Àgbàdo náà funfun náà ẹyọ mẹ́ta. Ẹ jẹ́ ká da ẹ̀wà àti àgbàdo yẹn sínú igbá. Ẹ jẹ́ ká fẹnu fẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Ẹ jẹ́ ká wá lọ jó gbogbo rẹ̀ papọ̀. Ṣùgbọ́n àwọn oníjó gbá mọ́ o. A kò wo tọ́wọ́ mi wípé wàá dé igbá gbátàdá sí mọ́ o. Bá ti wá jó gbogbo àwọn nǹkan yìí papọ̀ tán, a wá ẹsẹ̀ lọ́mọ́ tìró olókùúta. Ká ti wá lọ́mọ́ tìró olókùúta,
a ó ra ilé tìró aláwọ̀ a ó dá síbẹ̀. Tá bá fẹ́ lo tìró yìí a ó mọ gbogbo ló báyìí wípé fífẹ́ là ń fẹ́ èrè, fífẹ́ là ń fẹ́ àgbàdo, níṣe ni abo aláǹgbá yíyan akọ aláǹgbá fẹ́. Àfòmọ́ ọ̀pẹ kì í jẹ́ orúkọ méjì, àfòpiná kì í rí náà yẹjú ọkùnrin. Àfòpiná kì í rí náà yẹjú ọkùnrin. Obìnrin tí wọ́n bá ti ń fi ojú kàn mí èmi lágbájá ọmọ lágbájá lónìí, kí wọ́n máa nífẹ̀ẹ́ mi lágbájá ọmọ lágbájá o. Ẹ jẹ́ ká lé tìró ìṣojú. Ọba dání wáyé ń gbọ́. Obìnrin tí bá ti rí wa wọn ò mọ nífẹ̀ẹ́ wa ni. Ìyàmọ́ iná ni Dr. Mọ́ọ̀dù àgbà. Mo ń lọ mo tó padà bọ̀ ó dìgbà kan náà.